má fẹ́ kú bẹ́ẹ̀ jàjà ọ̀rọ̀ yìí ò ní túmọ̀ èwo ló ń sàn nínú gbogbo wọn o ẹ má máa forí wórí o ẹ má dẹ́sà ejò ó léwu Mr. NEPA o Mr. NEPA o Mr. NEPA o. Kí la máa pè yín náà ẹ̀yin èèyàn ṣe ń fọkàn bá wa bọ̀ o ẹ̀yin èèyàn ṣe ń fòye gbé lọ o kàtìkàtì gbogbo owó máa pọ̀ o jágbajàgba ṣáàlẹ̀ yìí o èwo ló sàn nínú gbogbo ká máa fòye gbé lọ kájọ jẹ̀dú sílẹ̀ dáadáa ká lè fi mú kọ́mẹ́dì tuntun látún wá ẹ má fọkàn bá wa bọ̀ o ṣé ẹ rí wọn o ṣé ẹ ń wò wọn o ẹ má fẹ́ bẹ́ẹ̀ jà. Mo wà pẹ̀lú. Ṣé o rí fáwọn pípò ta lọ gbé náà wọn kọ̀pẹ́jà? Fáàtì ni wọ́n ń bí mi. Ni wọ́n ń bí mi gan-an. Ṣáwa la kó. Hello? Wọ́n jẹ́ kẹ́ jáná kẹ́. Ó kẹ́ dúró síbẹ̀ mú bọ́ wà báyìí. Tó bá lọ bá wọn kí la fẹ́ ṣe. Àmọ́ ní láti lọ́dún. Kàtìkàtì gbogbo owó máa pọ̀ Yes, of jágbajàgba professionally and linguistically. There is division of labour. Báwo la ṣe máa ròyìn iṣẹ́ táwa la tún wọn máa ṣe? kájọ jẹ̀dú sílẹ̀ dáadáa ká lè fi mú àwọn Yorùbá pépì nìyẹn. Tí káwọn lọ ṣe ẹ wò ó lọ́wọ́ wà lẹ́ ń lọ yẹn lọ ṣe náà ẹ má jà mẹ́ni àwọn. Ẹ má wọ àti ṣe náà ẹ má wọ ìlà. Yorùbá jáná yẹn fọkàn balẹ̀. ọ̀rọ̀ yìí ò ní tó a ní láti jáná. èwo ló sàn nínú gbogbo mi ò rí ẹ má máa forí wórí o kàtìkàtì ẹ má dẹ́sà ẹjọ́ ó léwu Mr. NEPA o. Jẹran náà ń. Náà mo ń jẹ yìí. Táwa jẹ gbogbo ẹ̀sán inú abọ́ ní táwọn ọ̀gá tá kúrò. Mo ṣàbẹ̀ kó kọ́kọ́ ṣe fàájì ààrẹ náà ṣó ti yẹ ká tó máa lọ sí ibi tá a máa ń lọ yẹn. Ọrùn náà pọ̀. Mo ti ṣe fàájì. Èmi náà pọ̀ mi kéré inú ayé. Rọra pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àyà mi kó ké. Mo ti ní kó má máa mú irú eléyìí mọ́, mo ní kó máa mú irú àwọn eléyìí báyìí. Àbàtà bá ti fẹ́ ṣiṣẹ́ báyìí tí mo fẹ́ kó máa mú un. Ikú rèé ni kì í sáàrùn. Kí n mi léyìn. Kí n lọ bó lórí ibú tí mo gbé lé. Ó lè pa mí. Àti ẹ̀dùpẹ́. Kẹ́ ẹ̀ ráyè sí alẹ́ ni. Ṣé mi ráyè tẹ́lẹ̀ ni? Láàmú lé yín kéré ni. Ó dàbí àtọ́lọ́hún àtẹ̀sùn tí mo ń jà ni. Yọ́mọ ilé wọ̀ kí báyìí. Yọ́mọ ilé wọ̀ kí. Ṣèbí yan rí torí Ọlọ́run ṣé bí wọ́n lọ ń tọ́jú wa rèé tí mo ṣe ń jẹ jíjẹ mo bẹ́ẹ̀ náà látàn méje ń pè tán bọ̀dá ọmọ kékeré wà ń bẹ. Wàhálà ẹ̀ pọ̀. àmọ́ ṣe àwọn dàgìnì dọ́rọ́ bọ̀dọ̀ ọ̀dẹ̀ tá a gbé lé nàgbànàgbà sàn ń tán ní ojú bá lọ. wọ́n á lé náwó. Ẹ ò lè fèmí wí àwọn yẹn. Ó gbọ́ tó sọ yín pé ọmọ tó mọ̀wé òun ló mọ̀wé. Ó yàtọ̀ síra má lọ bẹ̀ yẹn rárá ó lè fi mí wá wọn yẹn. Mr. NEPA o Mr. NEPA o. a ò lè wálé. tẹ́ ẹ̀ bá mú bíìlì yín jáde wò ní ọ̀pẹ tí wò. Ìyálóde àní àkóso tá a ní wúrà ẹ lè ranjú mọ́ wa o. tó ti yé yín n ó gé wáyà náà yín o tọ́lá ń bá yín pò ní ìsìn ẹ sọ pé kò ṣeé mú kò ṣeé mú wọ́n gé náà o. táyà pé kò ṣeé mú báyìí torí pé ilé yín ẹ̀rì akẹ́ àwọn kílẹ̀ yàbẹ́ àwọn tú èjì àti tàtún ẹ̀ ta. ẹ sàgbé gbogbo ẹnu yín dákẹ́ ṣé nítorí pé baálé mi tí ò sí ń lé bàbá wà lé kẹ́ ẹ wá tó bẹ̀ kẹ́ ẹ wọnú bí wa débi tẹ́ ẹ máa sọ̀rọ̀ bíìlì kí sì ẹ̀ ní jẹ́ bíìlì sí táwọn fojú kan rí ni fojú kan rí nínú ilé. àbájọ ọ̀rẹ́ ìrìn àjò ṣébi tí wọ́n lọ sí wọn ó sì débẹ̀ ẹ̀sẹ̀ ń wò ó nítorí pé àkòní ẹlẹ́ẹ̀fojú rí bí rẹ̀ sí ń lo náà jọ ó yẹ kíjọba ó so yín mọ́kùn ẹ̀yà tọkọ yín lẹ́yìn tirẹ́là wọ́n sì mọ̀ ọwọ́ ìlọtẹ́ jáde láyé ni. ẹ lọ náà lọ́fẹ̀ẹ́. ẹ ń lọ náà ọba lọ́fẹ̀ẹ́ ó yẹ kọ́ bọ́ pa yín ni. wọ́n tún bá yín sọ̀rọ̀ ẹ tó sọ pé jà yóò ṣe é mú. dákun ṣe iná ilé bàbá yẹn nẹ kí ni sọ̀rọ̀ ní ayé yẹn. ẹ náà lé ìyàlá ìyàwó lélẹ́yìn. báwo ló ní ná. tẹ́ ẹ bá fẹ́ tẹ́ àwọn yóò sùn lóòkù. àtùpà làwọn ń lò. àti fìsílà. gbé gbogbo ẹnu ọdẹ kẹ ṣé sùúrù. ṣe kí ọmọ ìyá gbogbo epo wọn mọ wọn lọ́ọ̀nì. ṣe fẹ́ gbọ́ sẹ́ẹ̀rì tí wọ́n bá fi ọ̀rọ̀ yín lọ̀ mí àṣàrẹ́dù àwọn wáyà lẹ̀ ń wò yìí o bí n bá jáná yín pẹ́rẹ́ ẹ̀ lè rí so mọ́ láyé ibi tí mo tọ́ àjà wèrè dé
tí wọ́n bá bá yín sọ tẹ́ ẹ bá gbọ́ mo lè gé òkú ẹ̀mí ti yín gan. ó bẹ́ ta. èrè o ti ń gé èrè o tẹ́ bá gbọ́ pláyà. ó ti dáa ẹ ṣe bẹ́ẹ̀ pọ̀ ń lé yín nọ́mbà kí lọ wà. gókun ẹ̀mí ara rẹ̀ ńgbẹ́ tí pọ̀ ń lé yín èyí ò ti tán. ìyá ẹ mọ̀ balẹ̀ pàṣọ bẹ́ẹ̀ nítorí sáyẹ́nsì tẹ̀ wọ̀ táwọn tán wà rí sí òsì ẹ mọ̀ dára wọn nù tó fẹ́ fónú ẹ dákun sí ẹ lò òde ni. ìyáwó ẹjẹ ti ẹ bá yín sọ̀rọ̀ sóbìnrin ṣẹ̀rí wọ́n ní ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ ṣe mú bẹ́ẹ̀ni ẹ yà sọ ọ̀rọ̀ rẹ lẹ́nu kọ́ má bàa jáná rẹ torí tí wọ́n bá ti jáná báyìí òkùnkùn lẹ máa sùn. òkùnkùn lẹ máa sùn. àwọn eléyìí ọlọ́rọ̀ rẹ̀. ẹ dákun ta ni sọ̀rọ̀. 33-18 ni. ó tán tó tọwọ́ mi. tẹ́ bá ti sọ̀rọ̀ rí lẹ́nu. mo wẹ́ ẹni tí ń sọ̀rọ̀ títí n ò rí ní. èmi ti mọ̀ pé ẹ̀ lè lọ́lọ́run. ẹgbẹ́ ti kéré. Ojo up NEPA progress up ìmọ́lẹ̀ progress. hello okay Ojo ẹ máa lọ fáàrí fi lọ́wọ́ ìyá yìí. Ojo ọjà máa yà tó ṣe ọ̀tá lé sí ọba gé bí ọbẹ̀ ìgbélégbè. gbogbo tó fẹ́ lọ́wọ́ mọ̀ ń gbọ́. o tún ń gòpó lọ máa gòpó máa gòpó tẹ̀wọ́n tí o ti ẹni ò fojú gùn gan sùn. lọ́kọ̀ tiẹ̀. ẹjọ́ gẹ̀mí ara ẹ̀ fún rẹ̀. ẹ sọ fún wọn tí tó bá gòdè láàfà rìbáàsì gun òkè tí mo bá fi rìbáàsì gun òkè tí mo bá gé náà yín mo gé láti káńjì. bábí ẹ̀ pọ̀pọ̀ wọ́n fẹ́ gẹ̀mí ara ẹ̀ kan tó kú orí. ẹ má jẹ wọn pè. pé inú ilé ọ̀dà gbò. wọ́n máa ti ń gun ẹ má jẹ wọn gùn. inú ilé ọ̀dà gbò. ọya Òjò mọ́dà wájú. yí lọ́wọ́ kan jáde. yí lọ́wọ́ kan yí. a ò lè wà létí omi ká máa fi tán ṣọwọ́ ẹ̀yin lẹ mọ ohun tó sọnù lọ́wọ́ gbogbo yìí tẹ̀ ń wá kiri. Ojo ẹ tètè jẹ́wọ́ ara yín. Ojo ó ní màlẹ̀. ẹni orí ìyàwó ti yàrá náà ẹ̀yin ní kẹ́hìn. àwọn tó sùn wà ní mo ṣe o. àwọn tó sùn wà ní mo ṣe. mo sáwó òkùnkùn àgbáwò èké. àwọn tó àmọ́ ní mo ṣe jábọ̀ sí wa. ẹ̀jẹ̀ o olùgbẹ́rẹ̀ o. àwọn olùgbẹ́rẹ̀. bàbá bá wà á sì gbẹ́rẹ̀ o. ìyá wa ìyá ní jẹ́mọ̀ àwọn ò ní bọ́ọ̀tà. ìyá wa dákẹ́ ìyá yín ti ya wèrè wọn fẹ́ gbẹ́bẹ̀ lórí kún ìyá wa. ìyá ẹ wò ìyá wa láwọn ti yó wọn láwọn ò jẹ bùrẹ́ àwọn ti yó sọ́ọ̀bù sí àtọ́kọ́ àwọn ti yó ni. ẹ jẹ́ ọjọ́ èso ìwúra. Òjò ti gan mọ́ náà. Òjò gan mọ́nà káyìn náà gọ́ọ̀gàn ni ìwọ gangan ni. tó tó fẹ́ gba sáńpẹ̀ lọ́wọ́ àwọn fèsì. ẹ sáré bá ṣe bá wọn sọ̀rọ̀ tí kò síjọ́ tó tẹ̀lé wa tó dé dùn rí. pa ìmọ̀lẹ̀. irọ́ o ìmọ̀lẹ̀ ti kú o kílódé tí ẹ má pa mi bẹ́ẹ̀ sí pàmọ́lẹ̀ o kílódé lẹ̀. ìmọ̀lẹ̀ mọ́lẹ̀. ìmọ̀lẹ̀ òní mọ́lẹ̀. ta ni jẹ́ mọ́lẹ̀. ìmọ̀lẹ̀ tó ti kú. àwa ni mọ́lẹ̀. ẹ má pa mi bẹ́ẹ̀ sí àwa ni pàmọ́lẹ̀. mọ́lẹ̀. ọ̀tọ̀ ni mọ́lẹ̀ olórin ọ̀tọ̀ ni mọ́lẹ̀ olórin. sẹ́wọ̀n ni mọ́lẹ̀. ìmọ̀lẹ̀ oníná ni wá. ìmọ̀lẹ̀ yín sáyé tẹ yẹ gan mọ́lẹ̀. ìyá wa ikọ̀ ìyàwó. dákẹ́jà rẹ̀ wọ́n tó kú jẹ́nẹ́tọ̀ lòun ló lè rẹ̀ wá níwọ̀ mọ́lẹ̀. bá mi pe Ayọ̀. bọ́yá kí la lè bá wọn sọ̀rọ̀ ẹjọ́ kí ló bá yọ. méjì àwọn ọmọ yìí wọ́n lọ aṣọ òjòra wọn. kàtìkàtì gbogbo wọn máa pọ̀ ó jágbàjàgbà ṣáà yìí o. àwọn àbíṣẹ́ wa nìyí. hello what gọmọnọkẹ níbo ok ní sùúrù mo ń bọ̀ sìn. ọ̀gá rẹ̀ gan mọ́ náà. ọ̀gá mi kọ́ ló gọmọ náà tó bá yá ẹni tó gọmọ náà ó máa yí ẹ ó mọ tó máa ṣẹlẹ̀ máa jẹ gbogbo nǹkan tó bá ti fẹ́ tó ti yí ẹ ó ṣàmọ ọrùn tá a máa ń lò. mọ̀ ọba ṣe tẹ́ mi sáfẹ́fẹ́ ọ̀rẹ́ mi tẹ́ ọ̀wà sálọ. rárá kò rí bẹ́ẹ̀ ìwọ ṣáà ti lọ sí ìrùn tá a máa ń lò tán èsì kalẹ̀ kó jẹ́ kí o gbẹ́ ṣe kí ni kó ṣẹgẹ mẹ́gẹ̀ kalẹ̀ tí máa ti dé báyìí mo ń bọ̀ wá náàpù lọ́wọ́ kan tó ti yẹ. náàpù kan tí gbogbo rẹ̀ lẹ̀. gbogbo kí ní dédé lèèyàn kó sílẹ̀ ti yẹ tí bá kàn ti dé báyìí pàkàm ó ti yẹ mo ń bọ̀. wọ́n sì máa kọ́ wa lómi ọmọ ìkẹ́ lọ́rì pẹ̀lẹ́ ọ̀nà balẹ̀ fóònù ó ṣe bébì kò dá kí ọ̀rọ̀ ajá sí ọ̀rẹ́ ara rẹ̀ rí o àti ìfàkìyàn kan lé ká máa fòye gbé lọ kájọ dẹjú sílẹ̀ dáadáa kálẹ̀. bẹ́ẹ̀ níbi tó rẹ̀ ti yà lẹ́nu pé ojú ò tí ì fọkàn wáyà ojú sì gan. Dani Akesi welcome. Yes sir ẹ tọ́tẹ̀lẹ̀ ní pẹ́. ojú ti gan. mọ́nà. kò tí ì tí fọ ọkàn wáyà. mọ́ mi ní ọgàn. ẹ̀mẹ́ta ní ẹgbàá dáadáa.
wo ọmọ nǹkan mo wulẹ̀ fọwọ́ rẹ gbẹ́gbàkúgbà jẹ́ àlọ́ bẹ̀rẹ̀ bí màmí náà ṣe ìlú ẹ̀mẹ́ta wọ́n wà nù ní wọ́n ní bàbá fátìrì ìrìn àjò. báwo bá tì kù àwọn oníṣe. àwọn olùyá yìí o àwọn má ti lu àsìkò rẹ sùn wájà lọ bẹ̀ yá lọ́kọ̀ lọ bẹ̀ yá náà yàwó ẹ jáde. báwo bá tì kù àwọn oníṣe. bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dọ̀ ipa rẹ̀ ni bóṣùmàrè yọ lóòrùn ipa rẹ̀ ni alánú fọhùn báyìí ní ti pẹ́pẹ́yẹ ojó wọ́n fẹ́ kó lahùn kó mọ̀ lè fọhùn ni. Ojo supplier lẹ. Awo ni báwo bá ti kun awo ni. Ìyá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó ti rí ọmọ òjò yìí. Èlò ní ìjọba fẹ́ sọ fún mi. Ọlọ́mọ fẹ́ yín o. Èmi kò wò ní. Iná burú o, ó ti jẹ́ kiri yóò tóbi bí ìmọ̀lú. Mo lè ní nǹkan kan. Àṣeyẹ yín ti fọnù kọ́ gbẹ́nu sóòrùn ẹnu lásán tẹ níbi àtàkà níbẹ̀ náà lẹ ti pa ẹni olóhùn gòkè òun gẹ̀mí. àṣì òní nǹkankan àṣì òsì nǹkankan tó jẹ tẹ́lẹ̀ ẹkù ó gòkè lásán náà. ẹ lè jàre ẹjọ́ lásán tẹ ẹ nínú ẹyẹ yín àwọn àyàgbọ́n kan tiẹ̀ lè jù yín lọ. kí ló wí? irú èwo? ọlọ́pàá. ẹ mìíràn lẹ́ẹ̀kan bí agolo rọ́ọ̀bù bẹ́ẹ̀ sì ń ṣe bí ọ̀rọ̀. ìwọ ṣe wá mùgùn kó owó yẹn kan tí ó pò lára ti. ẹni tí ó tù mí lẹ́nu. àní ó ti wọlé. torí ẹ̀yin ní kọ́kọ́ dẹ̀ léwé o. dá bọ́nú mo ti rí yàrá àbò ní ọ. nísàlẹ̀ ọ̀yọ́ ló ti rí lé. ẹ má wulẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ̀rọ̀ yìí ò ní túmọ̀ èwo ló ń sàn nínú gbogbo wọn o ẹ má máa forí wórí o. lákọ̀ọ́kọ́ mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sínú ìpàdé àmọ́ kì í tí mò ń kí yín kò ń ṣe pé inú mi dùn sí yín. bẹ́ẹ̀ ni ẹ má ṣe hà mi ò gbọ́dọ̀ gbọ́ kí fóònù kankan dún o ẹni tí fóònù ẹ̀ bá dún nínú yín màá gbà lọ́wọ́ ẹ̀ màá tún wá lẹ̀ mọ́ òun á máa rìn káàkiri torí tí mi ti kún kí ló dé náà àwọn tó yẹ pé iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tó yẹ káràlú máa yọ̀ mọ́ wa ni àwa ìlà wa ń ṣe à ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ pa à ń sọ̀fọ̀ ọ̀pọ̀ ọdún yín báyìí ẹ ti sọ sẹ́yìn ẹ ti sọ di nǹkan tẹ́ fi máa ní aráàlú la ẹ pawó wọnú iléeṣẹ́ ẹ ń pawó sápò ara yín tó bá tiẹ̀ ṣe pé ìrẹ́jẹ wà lókè sí àwa náà tó yẹ ká máa hùwà tá àwa tá a súnmọ́ aráàlú ká tó máa hùwà rẹ̀ ní jẹ́ àbí nígbà tí àwọn community bá dáwó tí ń ra transformer fúnra ara wọn nígbà bá ti gbéná lé ó di tíá tí wọ́n bá dáwó tí wọ́n rò pé ó ná fúnra ara wọn tá bá ti fi wáyà sórí ẹ̀ báyìí ó di tiwa wọn ò tún wá bínú sọ yẹ ká máa kaná ká máa ka yálà fún wọn ṣé kí wọ́n tún wá dá kí wọ́n kówó fún kẹ́mọ́ kò délé iṣẹ́ àbí ẹ̀mọ̀ túmọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì ń sọ ń paná fún abáyé ni ó ti dàdá nì àwọn tí wọ́n dẹ̀ gbé kalẹ̀ wọ́n ń wà wọ ọ̀gá tá a wà lókè bẹ́ẹ̀ pé àmójútó ṣáwà apáyín ni ló ṣe tún wá burú ni pé ẹ̀dánú léṣẹ́ ẹ̀tún dá lọ́wọ́ aráàlú ṣé rí mo fẹ́ kẹ́ lọ ti ọwọ́ ọmọ yín bọ aṣọ o ẹ lọ ti ọwọ́ ọmọ yín bọ aṣọ o kò ń ṣàdédé bínú ọmọ àlè ní ń fa o kò kú ṣe pé mo ìkànnì yín wà ẹ̀gùtẹ́pọ̀ jáde lọ rí tí mo ní ó bá mú nǹkan bọ̀ ẹ mú lè mọ́lẹ̀ wáyà tí wọ́n gé àwọn tí ò sanwó wọ́n dúpọ̀ sínú ọ́fíìsì ẹ tún jí kó ẹ tún lọ tà fún wọn wọ́n mọ àwọn tó ń ṣiṣẹ́ yẹn o wọ́n mọ̀ wọ́n torí pé tí mú wọn lọ́rùn ọwọ́ ni ò tí ì jẹ́ sọ̀rọ̀ ń pẹ́ kí ló dé wọ́n fi ṣe yín ni ẹni tó wà ní level 8 nínú yín ẹ máa wà bẹ́ẹ̀ pé level 14 lẹ wà nígboro wọ́n tẹ̀ náà kánú yín fowó náà gbọ́ tí ẹ̀yìn tẹ́ bá ti fẹ́ kọ́ ẹ̀wọ̀n fẹ́ kọ́ tí àwọn tutù kò yẹ kó rí bẹ́ẹ̀ mo rọ̀ yín lẹ́yìn àpọ́nlé àbùkù ló kù ẹ̀yin tẹ́ sì di pé ẹ ti aṣọ ṣe di pé kẹ́ máa lọ fi yàn lè bí wọ́n bá ti àgbà fún yẹn máa kanra mọ́ wọn mo ti rí nítorí wà nù yín dẹ́ pé ẹni ẹlẹ́ni tí ń fi fírísà ta tọ́kì ẹ̀ ń lọ yọ náà rẹ̀ lẹ̀ ìyàwó wa ń sọ fọ́kọ pé torí pé o bá sọ̀rọ̀ wọn gbọ́ ni
àrí ìtìyàn múnú ìtìyàn lù tẹ́mi ẹ̀fẹ́ bọ́ tí wọ́n ká mórí sí ni tó ní pé ń lọ yọjú wo yàwó bàtún tó wà lóun fẹ́ gbé ná sẹ́kọ̀ọ́ tí wọ́n kọ yín nù iná tẹ́ẹ̀dì gíla rògbò tẹ́ẹ̀dì kí ń di mítà kí ń làbùrọ̀ wọnú sílì lọ ọkọ̀ ìwà akọ ọmọ bẹ́ẹ̀ ìyàwó á níbẹ̀ tí ń ṣe nu. wọ ọmọkùnrin kúkúrú yìí. náà lókè. àbọ̀rò pé ó rò pé gbogbo ọ̀rọ̀ rẹ etí mi ò ti kún ni torí pé wọn ò rí ẹ̀rí ni no evidence ló jẹ́ máa wọ ọ̀ràn. wọ́n ní kéèyàn lọ ra kọ́ lọ ra físà kọ́ máa ta tọ́kì wá ń ta tọ́kì wá ní pé ìwọ náà ti ṣe lóore ẹ̀ kó ṣe ọ́ lóore padà tí ó bá ṣe ọ́ lóore padà sára rẹ̀ ní èdè yàwó ń yàwó. èmi kọ́ ni mo dá jáde ń jọ́nà èmi àti ọ̀gá torí la jọ jáde. ó fọkọ lọ gẹ́nà wọn. ewé wèrè ilé tí bàbá ọmọ gọ́mọ làálàá. ẹ wo níjọ́ náà ọ̀gá tí wọ́n tẹ̀ ní ọ̀gá Òkèlè náà wọ́n wá sí. ọ̀gá kẹ ìwọ náà ọ̀yá dìde. kí ni ẹjẹ gbọ́dọ̀ orí ṣẹṣẹ ló ń ṣe yìí èèyàn máa ṣe NEPA máa ṣe kò ṣe orí bí ẹni tó wà ní club house mo lo ti rówó tó ń lọ dá irun méjì ṣe bí wọ́n tún ní òmú ìyá tó fẹ́ mọ́ ọmọ. ẹni wọ́n mú kérésì bèèlì wá fún wọn. ṣé ni ó ní ìyá jayé ẹgbẹ́ ni wọ́n mú jayé wọ́n lọ tó fẹ́ mú yẹ. a ti ẹ̀gbọ́n pẹ́ ní jayé ń ṣe wúkọ̀pù ní bọ́ sanwó tẹ́ fún ní bọ́dí ẹ̀ máa dá ńláńlá wọ́n ròyìn ìyá jayé náà bó ṣe tó ìwọ ẹ̀ náà wọn kan tí ó gbẹ̀mí ẹ̀ lọ sáà máa fẹ́ gbé kí. ẹ dá jókòó ẹ máa bọ́ ọdún bá sọ fún ẹ jókòó ẹ jókòó. ẹ wọ ẹ jẹ́ kó rí yín ó pé o ẹ ṣe sùúrù fúnra yín o ẹ má sọ mi lóko tí ń jẹ o ẹ̀yin obìnrin náà mú gbogbo sí àti tí náà hàn kò bo ìwọ tí wọ́n sọ pé onímọ̀lẹ́rì àjèjì wá bíṣẹ́ wọ́n ròyìn òtí ẹ̀dẹ́ pé ìwọ ló máa ń kọ́ àwọn kan mọ̀ sanwó eré ọmọ ti bọ́njú ní àtọ́wọ́ kaná kaná lọ́tọ́ wẹ̀ síbẹ̀ jẹ́ family house yín NEPA ti lo bone straight tí mo ló ti rówó. ọ̀gá mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ sà ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ transfer àwọn lọ sánàbra kọ́kọ́ lápàtmẹ́ǹtì. apartment ọba lápàtẹ́ ẹ̀dá sọ ní pàṣẹ wa drop out ti pọ̀ jù wọ́n ẹ̀gbọ́n lóṣèlú wọn pọn wá àkàngbà àwọn bó ṣe rí náà ni. ọ̀gá ìkankan tó wà important yẹ ká sọ o àwọn tó ń gba owó wọn ò kówó délé o tẹ́tẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń ta wọ́n ti máa gbowó lọ́wọ́ àwọn tí wọ́n nílé wọ́n máa lọ ta tẹ́tẹ́ wọ́n á máa parọ́ pàwọn èèyàn ò sanwó ọjọ́ tá ìbọn wá fẹ́ rẹ́lò míì lọ wọ́n á máa blọ́ọ̀kì má lọ street mi èmi mo ní street yìí nítorí pé wọ́n ta tẹ́tẹ́. ọ̀tọ̀ tí Ọlọ́run mú wọn náà ni ọ̀tẹ̀ ni. nonsense and ingredients. ìwọ díẹ̀ ṣé bí ìwọ àbí wọ́n kọ́ wọn sọ pé ọ̀nà yìí lọ Canada. ìwọ kọ́ wọn lọ ọ̀nà mà lọ Canada. sórí àti ibẹ̀ tú gbogbo ẹ̀ tẹ́ lọ gba mítà ní capital building tẹ́ lọ tún tà lẹ́yìn bí price ìjọba gbé kalẹ̀ ń tọ́lẹ̀ ń tà mítà ní ara lọ́fẹ̀ẹ́ náà ọwọ́ àti bí ọmọ olónìí. wo èrò láròndó yìí èyí ti ẹ̀rí náà rohun sínú bí náà lélẹ́ náà ti ṣiṣẹ́ wá lọ sí kí n lọ wà gan. máa lọ ó ti yé mi máa tó ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ṣe tán gbogbo yín ẹ kọ orúkọ yín kẹ́ẹ̀dẹ̀ fi fóònù nọ́mbà yín síbẹ̀. ara àwọn ilé ìfowópamọ́ rẹ̀ ọ̀gá ìfikọ́ọ̀kì ara àwọn ilé ìfowópamọ́ rẹ̀ tó ìfowópamọ́ ọdún ọ̀rọ̀ ló sọ yìí. ebi ti fẹ́ dàbẹ̀ pé mò ń wo èrè mí ni níṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe. ẹ jẹ́ ká gbàdúrà parí time sí lọ. wá kí ni sùn wọ ọmọ táìní iná. ọgbọ́n ti sọ̀rọ̀ tán gbogbo tiẹ̀ ló máa ń lè. ó dà kí ni kókó tó sọ látàrọ sábà jókòó sí ìdàrọ̀ lánàá. ọgbà ìtọ̀rọ̀ kan tẹ̀lé nu. ẹ mọ̀ bínú àti ọ̀dọ́sí ẹ wò ọ̀gá ẹ̀yin nìkan lọ̀gá ẹlòmíì ò lè mú mi ran ní wọn tó fáwọn ọ̀gá láàmú. àwọn ọ̀gá àjọba jẹ́ ọ̀gá fáwọn kàdà jẹ́ Awólọ́wọ̀ ìwọ̀n ò bá rẹ́kọ̀dù Nàìjíríà mú pọ̀ náà. báwọn ọmọ olórí náà kà ń sẹ ẹ̀yin nìkan lọ́gbẹ̀ ẹ̀yin sì kàwé nígbà tẹ̀ ń ṣe ní káyé. wá bí báyìí. ìkówó jíṣẹ́. kúnlẹ̀ síbẹ̀ yẹn orí ò pé. sẹ́rí ẹ̀ mọ̀ tẹ́ ẹ ní sẹ́rí kéèsì ẹ̀ ni pé ọmọ inú ilé ni ṣé ẹ mọ
ẹ tó mú wá bíi bàbá ni ẹ jẹ fún. tẹ́ bá ń gbọ́ tàǹbà rẹ ni o. àwọn náà sì ní nígbà náà báyìí wọ́n jẹ oyè nù ẹgbẹ́ alájẹsẹ́kù tá a ti mọ̀ báyìí so nígbà tó wà lọ wọn àwa ní ká lọ bèrè owó lọ wọn wọ́n bá ní a máa lọ bẹ́ẹ̀ tó ó ti kú bàbá owó kìnìún ẹ lọ bèrè lọ́ọ̀ yà pín owó kìnìún lọ bèrè lọ́ọ̀ yà pín. Ọlọ́run ṣeun ibi tán ti ẹ̀kú sí ibi aṣọ wọn wà níbi tẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ wá wájú tẹ́ ẹ̀kú sí Ọlọ́run ló mọ̀ bóyá ẹ̀kú àtànà ni torí n rò pé ẹ̀kú bíire bí mo ṣe ń wò wọ́n ní iṣẹ́ NEPA tẹ̀ ń ṣe pé àràmù lẹ́ ń jẹ ẹ̀yin náà wò sójú òtí gbogbo ọba àṣẹ wa ẹ wá sọ ọ̀gá NEPA ṣe rún nígbà tẹ kùn lé nígbà tí ó sì ná nílé ẹ lè lọ sí ẹwọ ẹnìkejì yín náà kì í ṣe pẹ́yìn dàgbà o torí yín kójọ bí ọmọlá tí wọn kiri pọpọ fún. táwọn ọ̀gá ló ń bú àwọn ọ̀gá rẹ̀ ló ń bú báyìí. ẹ wo gbogbo aṣọ ti rún. ajá ń bàdàn wá bí wá bí. bóòrùn ara rẹ̀ ṣé yàrá ń bẹ bóòrùn ara ṣé yàrá ń la rẹ̀. Mr. NEPA o Mr. NEPA o. Kí la máa pè yín náà. Àǹtà lọ́bùn mi ká àbọ̀ tó bò mí mọ́. Ìbídùn wọ́n fóònù ẹ̀rọ. Kí ni bẹ́ẹ̀ èmi nìkan tán 20,000. ṣókèrè ni. kéré bò èyí pọ̀ ayé mi dáre mo jẹ tẹ́tẹ́ 20,000. sí bó ṣe wá ń fún mi lówó yìí sí ìṣe pé ń dá wàhálà lẹ́ńlé rẹ̀ báyìí. wàhálà bíi ti báwo. èyí pọ̀. èmi ò ṣe àdáǹtà má dánlé bí mo ṣe ń tọ́jú ilé ni mò ń tọ́jú ta owó tinúlé fún ilé tìta fún tìta tí tìta bá jẹun tinúlé ti jẹun yó torí ẹ̀ mo ṣe ń ṣiṣẹ́ náà. níṣẹ́ kan náà tí wàá tọkọ mi sí kẹ́ máa fòókè máa fòólẹ̀ máa gbé ládà máa gan mọ́ná. ṣé orí tí ò wá yẹ ni wípé o ò lè fèmí wí ọkọ ẹ o torí ọ̀rọ̀ tá à ń gbà ṣiṣẹ́ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ là ń gbà ṣiṣẹ́ bẹ́ẹ̀ mi ṣe operate iṣẹ́ mi ó yàtọ̀ sí báwọn ṣe ń ṣe local àwọn yẹn o lè fèmí wé. local àwọn ìwọ̀n pẹ́sẹ́ǹtì. local àwọn inú ayé lèmi wà ìta lèmi wà ó ti yẹ. ìdùnnú sáàdádú ń bẹ. iná ti lọ lára mi ọkọ mi ti pa mí sáyé ó ti gbé mi láńdíkàpù mo gbọ́ gbà ọ́ ọkọ mi ti kú fún mi lẹ́yìn tó yẹ pé mo mọ̀ pé tó bá fẹ́ jẹ rọ́ngbà mi bí àsámọ egun ni wèrè ọmọ ní àmọ́ lọ́ra kí bí ṣe búdọ̀ọ̀gì kí ni pọ́lẹ̀ rí kí ti ń lù mí lọ́rẹ́ rí sí. ṣòro torí ẹ̀ náà ló fi nírú mi owó ni mo ti ṣe sí ẹ̀ tó ń bá ti fún ẹ lásàmì egun ìwọ bọ́ síta ra chicken ra turkey kó jẹ́ kó fresh ó ti yẹ so ìwọ ni kó má disturb rẹ. ẹ ń padà fi àlè rẹ wọn kọ́ńdúlé ìlọ fi ọwọ́ pẹ́ẹ́tì lọ́lọ́fẹ́. mi wàá lè fẹ́ o. àmọ́ fún tọ́wọ́ àsán yẹn ó ti jẹ tẹ́tẹ́. tẹ́tẹ́ wo. tẹ́tẹ́ mi náà ni torí ń gbéra mi fún ọ lónìí ń bọ̀ sí i tó ṣe yẹn kékeré ni o so wárí tìsín ọ̀là mi ọ̀jẹ̀ mi. ṣé o fẹ́ pa mi ni ìta tí ń ṣe látàárọ̀ náà ti tó. for the road. ó ti tó kò ṣe. bọ̀dá wa for the road. sóhun tẹ́ ṣe wà ojú ni ohun tẹ́ mú mọ́ wa yóò náà dùn. ẹ̀yin èèyàn mi ẹ máa bí tí mo lọ ọlọ́mọ ọmọ ọmọ fún ọlọ́ọ̀ tí mo lọ. ọ̀rọ̀ ẹni ọkọ ẹ̀kú kọ́. gbẹ̀yìn bá máa bí ẹgbẹ́ rẹ ti là. yóò sáré gan o. àṣàkú àṣàbàjẹ́. àṣàkú. bẹ́ẹ̀ni. mo wá bẹ́ẹ̀ wá sórí rẹ̀ pọ́tébù. wo wẹ́ ẹ̀dẹ̀. ọ̀rọ̀ àṣàkú kan o wọ́n rìpọ́ọ̀tù ẹ lẹ́ni o. gbogbo ní burúkú tó ń dánwò ní ìgboro pátápátá ni wọ́n ṣàlàyé fún mi ni wọ́n dẹ̀ sọ fún mi àwọn ilé tí wọn ò jẹ́wọ́ ná látara wípé ohun tó sì ìyàwó lé wọn ò gbà fún ẹ òun jáná lé wọn wà á ní problem ó máa ní problem lọ́fíìsì wà á ní problem ìwọ. ṣé gbogbo nǹkan ló gbọ́dọ̀ sọ. kí ló wá ń ṣe bàbá ọ̀sán. tá a bá mú yín. ọ̀rẹ́ ẹni tó ṣe gbá lẹ́yìn.
àyè ìgbà tó dé gbà ọjọ́ ìgbà tó dé kótó gan. ìṣẹ̀lẹ̀ náà ká sí sẹ́ẹ̀rí iṣẹ́ ìmọ̀lẹ́ yìí fárí fi gidi gan. ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò sí ní driver license bó ló tẹ̀ sá sórí bí àdògán bò lé bí ṣe ń ranjú kọ̀ wá fura sí i ó dàgbé tí mo gbó. tọ́ba ń gbọ́ apartment mọ́ pàtì. 100 mẹ́ta tẹ́nìkan ìròyìn kówó délé wọ́n rí ìpè ẹ̀ ní. òjò ẹ jẹ́ ká lọ bí tá a lọ. let's follow you. sẹ́rí téèyàn bá ti mọ ibi tí ẹgbẹ́ rẹ ti ń là. eré àṣàkù ni yóò sá o. bẹ́ẹ̀ ni o láì ṣe horo. àyùn sáré gan. kí là á ṣe. fọlọ. àwọn èrò fọlọ nǹkan fáwọn olóògùn kú tí ẹ ń tò ní. débi wípé tọwọ bá lọ jáná ẹ ní sọ wípé àgbọ̀n ṣe. àfi ayọ̀ ìmọ́lẹ̀. ayọ̀ ẹnìkan náà. níbo níná rẹ̀ tàn sí. àwa là ń múlé iṣẹ́ láwùgẹ̀. ilé mélòó ní ń já. ṣùgbọ́n wọ́n gbé ilé a lórí. wọ́n ní òun lọ̀gá ìmọ́lẹ̀ ayọ̀ ọ̀gá ìmọ́lẹ̀. àwọn ọ̀gá tí wọ́n tó wá ṣáájú wa náà wọ́n wá gba tiẹ̀ tán. àbágá tá àjọ̀gá rẹ̀ gan. ebi ìwé tọ́ka díẹ̀ lẹ́jọ́ wọ́n gbé ilé a lórí. ìwé wo náà ni wọ́n ní abá jókòó ṣe wáyẹ́kì ẹ̀ẹ̀mejì ló ṣe f ní. sáfíkẹ́ẹ̀tì ò fúlàsífíkẹ́ẹ̀tì lolo. ṣe ń lolo. ìtọ́lọ́nù sáfíkẹ́ẹ̀tì ò sáfíkẹ́ẹ̀tì lolo. ẹ sá mọ sí wa di rẹ kọ́ mọ́ra bí ọ̀rọ̀ bàbá rà gbé. àwa rí ìdí ẹ̀ tó ti yẹ yín kí la ṣe tá a bá mú píláyà lọ́wọ́ tá a gé náà iná tá a ṣẹ̀ṣẹ̀ mọ́ gé wọ́n sọ pé dandan. wọ́n lẹ́nu ọ̀dọ́gba. bàbá lọ nílé tá a lọ kùjọ́sán tá a bá sì pa owó wálé àtúnṣe tú ọ̀gá. ẹ fura o. sọmọ pé ayọ̀ mọ́lẹ̀. sọ̀wọ́ ọjọ́ mi lójú gan lónìí. èmi gbọ́rọ̀ báyìí lẹ́nu rẹ rí ó dẹ̀ sọ̀rọ̀ bí ìgbà tó ń ka kókó inú ìwé ìròyìn àfẹ́ gbogbo ṣe yọ pọ́ìntì tó bá ṣe pé ọ̀sọ̀ pẹ́sàn ọba rí inú mi ni ọba ń pè gbogbo tó sọ ẹ̀ ní bẹ́ẹ̀ tó ti rọ́kàn ẹ̀. ṣùgbọ́n inú ṣe sọ pẹ́sàn ìmọ̀ àti sọ pẹ́sàn kẹ́ wo ti mẹ́nu mi. tọ́ba ní alẹ́ ọ̀lọ́dẹ máa rí ọ. dókítà Raimi wọ́n fọ bẹ́ẹ̀ la. máa rí ọ tán. sáfilẹ̀ ebi tí mò ń sọ etí bẹ́ẹ̀ nù mi mò ń sọ jáde yìí. wo sọ nǹkan tí wọn náà bá fẹ́ sọ sọ nǹkan tó fẹ́ sọ. nínú mo fẹ́ sọ sẹ́rí ọ̀rọ̀ ayọ̀ yàtọ̀ fún pé wọ́n fẹ́ràn rẹ̀ tẹ́yìn bá fura ni ó yẹ kẹ́ mọ̀ pé kì í sojú lásán. ọ̀rọ̀ ayọ̀ yìí sojú lásán. ẹ rántí ijọ́ kan tí mo. tọ́gà máa ń lọ. ó ti sọ̀rọ̀ yẹn fún mi. àwọn ọmọ yẹn ó kàn ṣe dánjọ́ yẹn. mi ì tí ì fọkàn wáyà. sẹ́wọ̀n pé ojú ò tí ì dé. mọ̀dẹ̀ kí gbàm. bí ayọ̀ ṣe dé báyìí mi ò bó ṣe mọ nọ́mbà aládà ó pe ládà ni. sórí ẹ̀mẹ́ta lọ́gbà ládà ó pe nọ́mbà rẹ̀ àṣẹ tírì ní nọ́mbà ládà. tírì ó tírì. pa. mo sì bára mi lẹ̀. ó túra rẹ̀ ní ebi ní wọ́ọ̀lù èmi mọ rẹ́sìkì. sábà wá fura láìsọ ọmọ lálùdé ẹ wò tó bá ti pé rẹ gbọ́ tíjẹjà pé ra wá ń gbógun mi o níbi iṣẹ́ yìí ẹ mọ̀jà wúra wa ràn o ẹ já jáde sọ́dọ̀ ara wa o. ẹ ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ ẹ make sense gan ọlọ́ngbò ṣe rí mo máa ń wòrán ẹ pé kí ló ṣẹlẹ̀ gan àti ẹgbẹ́yìn tẹ̀ tí ẹ kàwé èmi tí mo kàwé yìí ọ̀gá òkè fẹ́ rí. ẹ jáde ẹ̀dá sọ̀rọ̀ ẹnu rẹ bíi tẹ́lẹ̀ ìsàsùn. ìwé mélòó lọ́ọ̀kà tó fi ń gbọ́ mi ẹran tó ọlọ́ọ̀ kàwé. gbogbo skul tọ lọ ọ̀sẹ̀ tó bí tẹ́lẹ̀ ìsàsùn. gbogbo skul tọ lọ bí ládà náà ló fi ń gbé. ẹ kò má tà. tó tàgàdì ló ti lọ skul. ní mo lọ. ẹ jẹ́ àfi bọ̀bọ̀ yẹn lò tí mo mọ̀ náà ni ọ̀rẹ́ kí bọ̀bọ̀ yẹn lò. olóògùn náà tọkọ tó bá fẹ́ lo fẹ́ǹsìkì lásán yọmọ pọ̀ fọ́ ni. ọlọ́ngbò buyè pẹ̀lẹ́ báyìí. wọ́n lọ bá yé pẹ̀ sọ̀rọ̀ ni. àṣẹ ìyá tí ń bẹnu létà lọ gé náà àti ọjọ́ mu ni wọ́n jọ jẹ ni. yẹrẹwé kádàrá ọmọ. sẹ́ni mo wá ní kí n sọ fún yín pé lọ́dún yìí o àwa lọ́kàn. bẹ́ẹ̀ ni ẹ̀yin lọ́kàn lẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ grand àbí tẹ́ fẹ́ sọ náà kọ pé ẹ̀yin lọ́kàn sáré ibẹ̀ ló ti fẹ́ kí ni. ẹ sàmọ̀ làgìdì tó dúdú bí ìjà sẹ̀rìn wétí rẹ̀ bí aporin ilé olópò sàn bá mi sí ọ ni tọ́ wá alárẹ̀ tọ́ ọkọ́lọ̀ lẹ́nu sórí wọ sọ̀rọ̀ àrẹ adarí pọ́n o òjò ká gan sóò tó ti gan ni n tó dùn mí fún ọjù láyé ká má bì kí ni ẹ pé ọ ajókòó bí ẹni ká má gbèlè bù mọ sọ̀rọ̀ gbẹnu sọhùn ó nílùú bí kàtẹ́ fi ẹ̀wọ̀ ìbílẹ̀ àwọn olùwọ̀n bá sọ̀rọ̀ ojú yọ̀ọ̀ta òjò ó dùn mí fún ọ o wọ́n sọ pé ìyá rẹ tí wọ́n sáré kún kékeré ló fi dùn mí o sọ pé àwùjẹrẹ ìjọ yẹn wọ́n ra láǹtàwọn ọmọ ọbọ̀ ọjọ́ ni. ẹ ṣe pé mo fẹ́ kọ́lé. o lè kọ́ ọkùn sórí ìwà àgbàlagbà tó kún ráì fún níjọ́ tí mo ti wọnú ilé rẹ̀ tẹlifíṣàn rẹ̀ ń sáré ara ká nìkan làǹtẹ́nà. ẹni àmọ́ bá alákó ẹ̀wà sọ̀rọ̀ èmi ìbá alákó ẹ̀wà sọ̀rọ̀ tó ti yé yìí. kí ló rí kí la gbé kí ló jù etí à ń sọ yìí níta lè pè wọ́n náà sí ni tọ́wọ́ sẹ́yìn bí ẹnu ajúwe ilé. wà á rẹ̀ sórí wọ tọ́ kápárù bí àti ẹngún yẹn lẹ́sà tọ́wọ́dà bí àti ẹmọ gbé sàárè kiri jẹun àbí èsè bẹ́ẹ̀. kí lè wí. sọ wà níbi àwọn tó gbé sàárè ìyá rẹ̀. ibi àdúrà lánàá nígbà ìyá rẹ̀ kú. ibi àdúrà
kò lè wà wọ́n fẹ́ wọ ọkọ̀ ní òrówórepo ó pẹ́ ńgbà tí ìyá rẹ̀ ó kú tààrà sọ bẹ́ẹ̀ fọ́njọ́ tí ìyá tiẹ̀ kú ṣé bí bàbá tiẹ̀ lọ́fà ìyá tiẹ̀ lọ́wọ́ rọrùn ebi bàbá rẹ̀ ní ìjìyà rẹ̀ lóde ọ̀run. lọ́mọ lọ́wọ́ rẹ̀ ó gbajúmọ̀ lọ́yọ̀ kò sí. ìjẹ́ dùn mí àmọ́ ó sábà mi òkú ìyá tiẹ̀. wọ́n ti lọ ní. sọ́wọ́ lára àwọn tí wọ́n gbé kìnnì sáà yá rẹ̀. sẹ́ẹ̀ni tí mo bá padà wá. orí a máa jórí tó wù mí orí tí sábà mi jẹ́. wàá gbà wà lálẹ́ wàá gbà wà lálẹ́ lórí kí ló fẹ́ ṣe. olóòsàn nínú gbogbo wọn o ẹ má máa forí omi o ẹ má dẹ́sà ètò olóòwò Mr. NEPA o Mr. NEPA o Mr. NEPA o. kí la máa pè yín náà ẹ̀yin èèyàn ṣe ń fọkàn bá wa bọ̀ o ẹ̀yin èèyàn ṣe ń fòye gbé lọ o. kí ló ṣẹlẹ̀. owó oúnjẹ dà. ṣebí mo ti sọ fún pé kò sí much lọ́wọ́ mi. kò sí much lọ́wọ́ ẹ. yes baby. lára lítù tó wà fílẹ̀. àdé kò sí nǹkan kan lára mi mo ṣe ń bẹ sùn. kò ṣe ní sí nǹkan kan lára ẹ kí ni reason tó ṣe ní sí nǹkan kan lára ẹ. reason ṣé nígbà tó wà ṣe mi ò fún ẹ ni. ìgbà tó wà ṣó fún mi gbà ó ló fún mi ní nǹkan rí. any small tí tábà dẹ̀ ti ní kò fowó lẹ́ ẹ̀rẹ́mọ̀ yẹn kò sí much lọ́wọ́ mi kò sí anything lọ́wọ́ mi kò sí nǹkan kan lọ́wọ́ mi wọ́n máa fakọ́ sọ̀rọ̀ tálíkà tó ń fakọ́ sọ̀rọ̀ tálíkà tó ń fi fòní sọ Yorùbá káti ẹ sọ pé ìgbà tó ti lówó lọ́wọ́ sí fine better mo understand torí pé understanding wife ni mí bọ́ọ̀sì tí change ti wà lọ́wọ́ ẹ kí ló dé tí màá máa bèrè owó lọ́wọ́ ẹ tí wàá máa sọ fún mi pé kò sówó. so èmi ló ń bá sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n tó ń bá sọ̀rọ̀ ṣá. jọta ni ẹ who are you what are you kí ló já. èmi ọkọ ẹ ló ń bá sọ̀rọ̀ báyìí. ọkọ ni wà bọ́. so kò sí respect nílé mọ́. ọkọ tó bá fowó lẹ̀ la máa respect. ẹ ṣé mi ò fún ẹ lówó ni. owó wo ló fún mi ṣé bó ni mo bèrè owó oúnjẹ ẹ̀sìn tó ní kankan fílẹ̀ gbogbo owó ilé ayé oògùn má pa mí ló fi ń kó sọ́wọ́ kọ́lọ̀ má jẹ́ kóògùn fẹ́ jẹ ìwẹ̀ ló kú báyìí. ọmọ tó máa ṣẹlẹ̀ tí bá ti dé láti bíjọ máa fún ẹ lówó náà. ẹni tó bá wá lọlé tó délé tó roko tó doko ńkọ́ tó bá lọ tó padà wálé ńkọ́. ó máa ń ṣépè fún mi nìyẹn. mi ì ṣe pé reality mo ń sọ. reality. yes. tí n bá ti lọ tí mo pòfo wálé ìwọ náà máa jò fóònù lé náà. èmi máa jò fóònù àbí kó máa bògiri lé jẹ. kí n máa bù jẹ ìgbésẹ̀ pé báwọn ẹbí ẹ ṣe máa ń bògiri jẹ ká. o ti ní gọ́ọ̀ láti máa sọ̀rọ̀ sáwọn ẹbí mi right. ebi apá ẹ tó ti yẹ ṣé mi ò tọ́jú tí ẹ̀dùn náà ṣé nígbà tí màá fẹ́ ṣé mo ṣe fẹ́ ẹ nínú. mo rí rùmùrùmù jù báyìí lọ. ìwọ mo parọ́ fáwọn ọ̀rẹ́ mi pé mò ń diet ni mi ìró oúnjẹ jẹ ni. ò ń diet. mi diet ebi ni. ẹ tó bá diet báwo ló ṣe máa rí. máa tóbi ni máa fẹ̀ sórí chair. o dẹ̀ mọ taste mi o. kí ni taste ẹ. ọmọ kèmí láìka ọmọ tóbi ṣá. o láìka ọmọ tóbi. yes. torí pé tó bá wù èmi kémi tóbi sì kò wọ kí wọ́n fẹ́ràn tó tóbi mi gbọ́dọ̀ ṣe láìfù mi. ọmọ tó máa ṣẹlẹ̀ jẹ́ kí n dé láti fi ṣe ó yá ṣàdúrà fún mi báyìí. o mọ ṣadé ọlọ́nà mi rò pé orí ẹ ò pé. orí mi ò pé. orí ẹ ò pé ó wà obvious pé orí ẹ ò pé náà fún mo má yẹ kí n pariwo lé lórí. wá kí ló tó ń pariwo. aládùúgbò. o fẹ́ sọ lọ́wọ́ ebi. kò sí pláyà nìkan ló máa rí ok. pláyà ni mo máa rí. pláyà ni mo máa rí bẹ́ẹ̀. pláyà nìkan ló máa rí bẹ́ẹ̀. ọkàn ẹ̀ ń fò ọkàn àwọn ẹbí ẹ̀ ń fò nǹkan tó fi máa lẹ ní gbogbo àwọn ẹbí ẹ̀ parí masking tape lórí. ṣé yàrá ìkẹ́ ló ń bá wí yẹn. ìyá àríkẹ́kọ̀ọ́ ìyá àṣàbí èèyàn òfò ìyá bàbá adétò. tí mo fi ń ṣáàjì fún ti amówọlé fún mi. o ti mú owó o ti kíp owó àbí o ti kíp owó ṣé ayé ẹ̀ tún ti bàjẹ́ débi jẹ́ pé o ti níbi kan tó ń kówó sí àbí. ọkẹ́ ṣáà ti balẹ̀ báyìí. àwọn ẹbí ẹ̀ ló la pàtẹ́ńṣọ̀n. ó yá ṣàdúrà fún bí mo ṣe ń lọ báyìí kí n lọ rí kí n bọ̀ rí ó ti yẹ. o ò lè lọ rí débi tó máa bọ̀ rí o ò lè bá àánú gan pàdé o ò lè bá àánú sowápọ̀ pàdé débi tó máa bá àánú Ọlọ́run pàdé. ọmọ olórí lèmi bí mi ṣe wà ó ti yẹ tí n bá ti jáde báyìí wọn kò rí okòrè sírí. èrè làwọn ẹbí ẹni gbọ́nà òbí sí wíńṣẹ́ yẹn. ẹjọ́ wọlé Mr. NEPA o Mr. NEPA o Mr. NEPA o. a ò lè wà létí omi ká máa fi tán ṣọwọ́ ẹ̀yin lẹ mọ ohun tó sọnù lọ́wọ́ gbogbo ìtẹ̀ ń wá kiri ẹ tètè jẹ́wọ́ wá. mo ń gbọ́ ṣé ẹ máa gbọ́. kí ni géè tó máa ní nínú pé kó o kú báyìí kò sẹ́ni tí ò wá mọ̀ pé ìjà báyìí. nǹkan tó ṣẹlẹ̀ nìsa tí a mọ̀ pé táwa bá lọ dáná ìgbà míì lẹ́ǹsì ojú wa kò ríran dáadáa ó máa ń disfocus
àgàgà ká ẹ dédì tẹ́ bá gun òpó tí wàá bá ṣe pa sẹ́wọ̀n pé ó máa sáná sí yàn dúdú pa àmọ́ tí yàn bá rí fẹnu já tí yàn kàn já bíi mẹ́ta pàù sẹ́ni fẹnu já yẹn ó máa ń fún yàn ní direct positive and negative bóyá yellow line or blue line or red ó máa jẹ́ kéèyàn ríran ó máa. ṣùgbọ́n o ti máa rìn. bẹ́ẹ̀ ọmọ wo ló jọ ọmọ tó jọ kò sọ́mọ tó kọlà. ìlà kọ́ mò ń sọ nínú ìwà ẹ̀bọ́yọ̀ ọmọ kan láti kékeré tó tún mọ́ notice tí ìyẹn bá gbé fìdí bọ́ọ̀tù sínú tí ó fọwọ́ méjì gbà mọ́ ń gò bí i àjọmọ̀tọ́ rẹ̀ ṣé ó mọ ẹ̀ka kan wà tó ṣe bẹ́ẹ̀. wọ́n ní ẹni bá pínlẹ̀ lájọ sá. ọmọ ẹ̀ ṣe bẹ́ẹ̀. ní ìgbọ́sà. ṣé wọ́n pé ìjọ kọ́ máa mọ ṣé àpò rẹ̀ fíṣà ni ó ní bọ́ tí àpò. irọ́ gbé mò ń mú lọ́wọ́ ni wọ́n ní pé ẹni ká wọ́n á sáré fi sápò. tó kí lọ tí ì ti fún ọ̀gá tó fi kí ló dọ̀ ẹni ẹ̀ka ti ẹni ò close mi ìbò ti hang ẹnu ẹ lẹ̀ gbogbo kò sígbà mo pàdé ẹ̀rọ rẹ̀ kí ló dé dígbò hang ẹnu ẹ lẹ̀. ó lè jẹ́ pé tá a bá ti rí kọ́ péyàn sì máa ń gbé yẹn ló máa ń fà. tó o fẹ́ nu orí ọmọ pàdé dáadáa mọ́. o ní ìwọ náà gbẹ́nu ẹ̀ ti rà rẹ̀ fọ́ọ̀sì ẹ̀ tí sórí kókó ti tán ọdún wúsọ ọ̀kan. láì ṣe kọ́ńbọ̀dù owó. tó ti kọ́lé. mi ò tí ì rówó ra lẹ̀ sá. bó o ti fẹ́ ra lẹ̀ búlọ́ọ̀kù ló mú yìí bíríkì tí a fi kọ́lé ló mú yìí èló wọ́n tẹ́lẹ̀. ó ti lọ fún àwọn tí wọ́n. ní ìsìn tó bá mẹ́lẹ̀ mẹ́rin tuntun mú báàgì sìmẹ́ǹtì kan. bẹ́ẹ̀ ni mi ò ti gan. bó o ti fẹ́ kọ́lé ẹ̀dẹ̀ ń ṣe rò pé wọ́n dẹ̀ ròyìn bó ti ń rówó. ó dà mo fẹ́ bẹ̀. ṣé o lè ṣe kọ́ máa ń bọ̀ tì ní. àìnà tí òkè ń tì ní sá. ọ̀fẹ̀kẹ́nu rẹ̀ tí máa gbọ́ tún sá gbé lé mi lọ́wọ́ gbé lé mi lọ́wọ́ black mama lè máa mú sá. n kò gbé lé mi lọ́wọ́. this is a good one. mami tóbi dájú ẹ̀ ń kọ́ tóbi dájú ẹ̀. àwọn kú ní ìjọ fẹ́ sọ́ọ̀tì. wọ́n ṣe wedding. ṣé kó làwọn. ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jájá ọ̀rọ̀ yìí ò ní túmọ̀ pé èwo ló ń sọ nínú gbogbo ẹ má má. òun tó agbẹ ẹrẹkùn tí tẹ bá ń bá bọ ń gbọ́rọ̀ tiẹ̀ àti agbó nǹkan. òun fẹ́ mo fi ń bá wọn sọ̀rọ̀. awo fẹ́. kí lè fẹ́ lọ wá wà ní. àwọn sì fi lò bá dé. ẹ̀rọ ògbósùbà fún wọn mọ. mo dáàbò àwò. bàbá wo ẹ má bínú sẹ́rí ìṣòro ta ní ọ fọ́lọ̀ wa bí ogun ìdílé. bẹ́ẹ̀ni. bá a ṣe ń wo àwa mẹ́tẹ̀ẹ̀ta oníṣẹ́ ìmọ̀lẹ̀ ni wa. ṣe wá rí ibi iṣẹ́ wa ó ké ìta mẹ́mẹ́ ó mọ̀nà fi kí mẹ́mẹ́ alábùsì mẹ́mẹ́ alábùsì ló ti ẹ̀. kẹ́nìmọ́nì wa pọ̀ bẹ́ẹ̀. ṣe wá rí kẹ́nìmọ́nì o ẹyọ kan péré ni. ṣe wá ibẹ̀ ṣe wo o nìkan lọ̀gá fẹ́ràn ọlọ́run lọ́mọ ibi tó ti lọ rèé ṣáájò. tẹ́ ẹ̀ bá gbọ́ irú wọn ọ̀nà bá pa wọ́n lọ bóyá bí òkè o bí ilé o. ẹ bá ti fẹ́ wọ Ọ̀yọ́ lọ́nà wájú. síwájú ibẹ̀ lọ́sà ti padà tọ́sà ti ilá fi wo pé àwa ṣeré àwa di ọ̀pọ̀ ọlọ́run a wò pé lẹ́yìn ọlọ́run àtúnfọ́ ọlọ́run làwa fi wò pé ká tó fi yáàyà sẹ́kàn òun gan ló má bà wá làwa fi mú ká wá dọ̀ iṣẹ́ tẹ́ bá wa bá wa ṣe tọ́gbó fi kórìíra rẹ̀ tí wọ́n fi fẹ́ràn tiwa. bàbá ṣe rí ibo ìṣàlàyé gan lórí ṣe rí ọkùnrin tá à ń sọ yìí àfi bí ẹni pé òun nìkan ló wà níbi iṣẹ́ ni gbogbo iṣẹ́ tẹ́ kí gbogbo wa ṣe báyìí ọ̀gá nìkan ọ̀gá máa rán àwa ń sọ fún ọ̀gá wa náà wà ń bí ẹ bá sì fún wa níṣẹ́ wọn à ní fún wa promotion ọmọ yìí ń disturb wa torí ẹ̀ la ṣe wá pé kẹ́ bá tiẹ̀ mú kó lọ́nà. a sì mọ sẹ́ jù lọ. kí n sẹ́wò lọ́mọ sọmọ sẹ́. ọ̀rọ̀ tí a ń sọ tẹ́ bá wa ṣe ẹ̀ délẹ̀ lè rí bẹ́ẹ̀ ni kí mo sọ fún yín bó láti promote wọn tó. ṣe rí ìtayín yìí ẹ kọ no post p. tírí ìmọ̀lẹ̀. àjẹdé bí ma. post no p. tótó gbogbo ohun tẹ pátápátá ń lo ti yé mi ntẹ wá sọ ni pé ohun ti bí ni ń ṣáájò. ń ṣáájò gan ni. ó lè kálọ̀ káfẹ́. gan ni o ájò ẹ̀ pọ̀. ẹ̀yin wa fẹ́ ṣáájò ẹ kọ́kọ́ fẹ́ dòpọ̀ ọlọ́run ẹ̀gọ́ mo fẹ́ jẹ́ kí ní kan yé yín ṣé tẹ́ bá ti lọ lọ́pọ̀ mọ́ lọ́hùn jù ẹ̀ tó sí
ẹ sòsì ẹni bá ti wo pé tọ́lọ́hún ni o tẹ́ bá ti sọ́mọ́ ọlọ́run jù àpẹẹrẹ òsì ni o òkú ọlọ́run ogun gan kọ̀sẹ̀ ń tó lè dì í mú gan. ẹ nígbàgbọ́ pé ogun bẹ abẹ́ ẹ nígbàgbọ́ ogun bẹ abẹ́kúta gan bẹ gbàgbọ́ bàjẹ́. ó tẹ́ ẹ̀ bá nígbàgbọ́ tí ẹ lè gbá nẹ́mú. iṣẹ́ iná náà la ṣe tá a múná lójú méjì. ilé tí ń jò tọ́ kan ọ́ bọ ẹ̀yẹ náà tí ò dúró bẹ̀ fún ìṣẹ́jú kan. àwọn oníbúrẹ́dì ni o. ẹni bá ní oògùn ọ̀jẹ́ kó ń tọ̀ wọ́n tọwọ́ bọ náà. ní tẹ́ fi mọ̀ pé oògùn ń jẹ́ ni. iná lóògùn. oògùn oníná bíbó àní tí ń sọ ni pé kẹ́lẹ́ mọ̀ pé oògùn ń jẹ́ bí tẹ́ ti ń sọ pé ọlọ́run ń bọ̀ ọlọ́run ń bọ̀ ọlọ́run ń bọ̀ tó bá dé ṣe é mọ̀ ni. ẹbí ẹ ló pọ̀ ọlọ́run làdí mu. òpó ọlọ́run ó sì dì í mú ṣágbára ẹ ká. àwọn ní ẹ bá di òpó ọlọ́run kò ní jogún òfò. oníjogún òfò àtàwà kálítù Mustapha. irọ́ Mustapha kọ́ Mustapha bó ló ṣe yan Mustapha. Mustapha ló bí mi. bó o ní jẹ́ bàbá ọ sọ̀rọ̀. àbí kan máa họ èèyàn máa họ lẹ́bàá ni. báyìí làwọn ojú sà. bàbá ọ láàrin. ọjà àánú gbogbo ẹjọ́ sọ yìí. ẹ wá gbọ́ ń wá gbé ìrìn ní ṣáájú kan fún yín ájò tó ń bá ṣe fún yín ẹ lọ fi ìwé kò lọ́wọ́ jẹ́rí ọṣẹ tèmi ṣọṣẹ hẹrí mọ́ wọn bá pọ́n náà ní bù fún yín èdú ọ̀pọ̀ bá ti wá bù fún yín ẹ bá ti fi wẹ̀ kódà iṣẹ́ tẹ̀tán mọ̀ ni wọ́n máa gbé kò yín. ẹ tọ́ máa gbẹ́dọ̀. ẹ má jà lọ bí olódò ẹ jẹ́ wọ́n bá a ṣe lé iná. ẹ mọ̀ pé ní wọ́n bá gbẹ́rù ọ padà gbé sáré. ẹ jẹ́ sọ fún ẹ jẹ́ àdìkọ̀ tààtọ̀. ká gba búlọ̀kù yíyọ ká gba ọmọ ẹ̀fọ́ wa. ẹ jẹ́ àkọ́kọ́ parí ilé iná. bá ti á parí ẹ̀ tán ewé rẹ́rìn kò mí láṣẹ sí. ẹ tá a bá ti lọ lójú ọ̀nà tá a bá ti rí ewé ọmọ rẹ́rìn sí. ewé ni jẹ̀bẹ̀ gbọ́gbọ́gbọ́ lọ́ máa tú. ewé rẹ́rìn kò mí lẹ́ tá a bá ti á parí ètò ntán ẹ máa fi sọ́wọ́ ẹ bá gbólóhùn ntán ẹ wà á lọ fọtí ẹni wẹ̀. ẹni pé tẹ bá ti dán tẹ bá ti débi iṣẹ́ ẹ̀yin nìkan lókun tí wọ́n máa. jọ̀gá àwọn ọmọ rẹ́rìn sí. kò sí. n ta fẹ́ gangan ni. sẹ́yìn tẹ́ bá wà lè ṣe ẹyọ kan gẹ́gẹ́ bí sẹ́tà náà gbé dání pápá káàjì láti dáná mú wọ yàrá yín. bẹ́ẹ̀ni dàrẹ́ẹ̀tì lẹ́gbàá ẹ̀yin nìkan ìmọ̀lẹ́ ẹ má bàa yẹn lò. sọ. ẹ wo ẹ má jẹ polongo. Mr. NEPA o Mr. NEPA o Mr. NEPA o. ẹ dúró kí ni orí burúkú tẹ̀ ń táwọn èèyàn mo pè yín sí kọ̀kọ̀ mo pè yín sí bàbá torí burúkú ọba sí lẹ́yìn iṣẹ́ yẹn gbọ́dọ̀ sí lẹ́yìn orí burúkú ni a máa yí ṣe bí ẹ máa yí yẹn sí poro mo pè yín sí kọ̀kọ̀ mo pè yín sí bàbá ẹ mójútó ṣẹ́ yìí ẹ pawó wọlé iṣẹ́ yìí tẹ́ bá wá lọ tẹ́ ẹ bọ̀ ẹ̀kan lẹ́rìn mìtì láàrin ọ̀sẹ̀ kan ìgbẹ́wà tó ń rẹ̀ mìtì náà kò ní jówó gidi ẹ̀yin ni gbogbo àkọ́sọ́mà tí yìí ṣe dáadáa láyé yín ẹ ti ẹ̀dúró ná ṣé ẹ rò pé bóyá ìjọba lówó kan tí a máàkì fún adábí san sálárì yìí ni ṣé bówó tá a bá pa náà ni sówó tí àmà àlùbáyé kan àmà gidi tí wọ́n bá pa wá láti san sálárì yìí ni yín sì ń dùn ẹ sì ń fowó ń bọ́mọ ẹ fi ń bọ́yàwó nílé iṣẹ́ tẹ́ ẹ jẹ ẹ ń dí ògùn olóògùn lójú yín yẹn ẹ smart nìyẹn o ẹ ti ráyé wá mi àánú yín ṣe mí ṣe bí nìsín yẹn sísìn yín jẹ légbò báyìí nígbà tí erégbò bá ṣe tán tó decide láti máa mí sísìn sọ sẹ́nu káàkan wa máa pariwo fúnra yín ni akèrèǹgbè ní ọ̀sọ̀ bí tá a fokùn sí lọ́rùn iṣẹ́ òkú sí ìgboro that's what I know and I'm very sure wípé by the time tẹ́ máa fún yín sack letter ẹ má jẹ́ ní kankan yín nínú yín níwájú ọ́fíìsì mi o. wọ́n sọ pé àwa náà ààrẹ méjì owó wọlé ìwọ̀nba nǹkan tí àwọn èèyàn bá ṣe òun náà làwa náà ń kó wọlé àti pé nígbà tọ́rọ̀ prepaid tiẹ̀ tí tún wá ṣẹlẹ̀ yìí nìsín àwọn èèyàn tó bá ti ra káàdì àláǹfààní àti lọ jáná mọ́ àbàwọn tó wáyé pé bóyá wọ́n bypass tẹ̀wọ̀n tó bá bypass àbí àwọn kan. ìwọ lọ́sẹ̀ ẹ̀kọ́ mi ṣé bí níbẹ̀ yẹn lélẹ̀ abẹ́yẹn kọ́ ni ilé ay kò sí jọ́nà yóò sáré wà dùn nínú lọ́fíìsì ni tí ó wà sanwó tí mo lọ pé mò ń bínú ni. èrò bóyá kọ́ statement lọ́rọ̀ ń gé. ọwọ́ bá tán kọ.
ó dàbí pé wọ́n ní iná tá à mú wá ọ̀pọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní a máa tan náà 2 hours a máa pa fún 7 hours. wọ́n wá kí àwọn àdúgbò mi wọ́n lè níná bíi airport lọ́dọ̀ àwọn àdúgbò pé ìgbé mọ́ níná. káwọn náà mọ́ níná. pé bọ̀dà àdọ́gba wọ́n ní kò sí nọ́mbẹ̀. kò sí nọ́mbẹ̀ rárá. wọ́n ní 24 hours níná. bẹ́ẹ̀ ni sọ́hún wọ́n máa sọ agbága ẹ̀ẹ́dọ́gba náà bí ọmọ rẹ̀ sì wọ́n ná dáadáa rárá náà bá ti múnádé mò ń bù ú lẹ̀ mò ń kó nu pólíbàgì ni. ọ̀gá ẹ̀ tí ń bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n sọ pé iléeṣẹ́ wa ò ìmọ́lẹ̀ ayé tẹ́ ń kọ́ńplé náà ẹ wá sọ́dọ̀ wa fúnra wa gan jẹnẹrétọ̀ là ń lò. wọ́n ní kí náà ó tiẹ̀ mọ́ jẹ́ 40-40. mo rò pé ẹ wọ wèrè. kò tẹ ṣé bá àtúnyẹ̀ bá donate jẹnẹrétọ̀ ká máa lò àbẹ̀wò ni túmọ̀ pé jẹnẹrétọ̀ là ń lò. a sọ fún ọ pé àwọn táwọn fún yín náà gan jẹnẹrétọ̀ là ń lò ìjọ òdà tẹ̀. ọ̀gá tẹ̀ tó fẹ́ gba sólà ni. tepo tí wọn epo ti di 1-2. ẹ wá lọ wọ̀gá àǹfààní gan lọ̀gá lò. ìwọ bá dá fún yín ẹ lẹ́bẹ̀. wọn bẹ́ẹ̀ sọ fẹ́ nínú ẹnu yín o ṣé wọn ò lọ gbòòrò kí lẹ fi dáa tó ẹ kọ́ la ọ̀la yóò sùmùtù ẹ pupa ẹ tó gbé pawó wọlé òkúta tó ń bẹ lára yín sáwọn ẹ̀hẹ́ ti yín ni ṣé láwọn yóò tajà nínú ọmọ rèé. ìràwọ̀ wá tajà èmi ò fẹ́ bóra ni. tí a lọ fẹ́ bóra ni àbí. ọ̀gá ẹ má bínú pé mo gba ọ̀rọ̀ ọmọ yín lẹ́nu. àwọn fíìmù tí ẹ jàre ọmọ dáadáa. mo ti ṣe owó yẹn sí ẹ̀kẹ́tìrà láti. ọdún fífẹ́ mi ti owó mi. bẹ́ẹ̀ ni sà. tọ́ta ṣe ráyé lórí ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀ sọ pé ń pọ́n owó mi lò tó sọ fẹ́ báyé yìí ti bàjẹ́ báwo owó lọ sí fún mi fẹ́ báyé yìí ti bàjẹ́ owó mi lò tó ṣe yìí. ẹjọ sà ẹjọ observation sà o ẹ jẹ́ ká fura o ọ̀nkú jọ ṣé iṣẹ́ ìmọ́lẹ̀ yìí ni wọn náà ti ní àbó ń ṣe yahoo. ó ṣe yahoo kí wọ́n jigolo ló ṣe. jigolo abájọ jigolo ni wọ́n ṣe jigolo ló ṣe. àwọn premium pulo àwọn tó máa ń gbọ́mìnì ni ẹ jigolo èèyàn piccolo. ọ̀rọ̀gbọ̀ orí yín dàrú. àtiwá mo gbé fún ọ. orí yín òkú lọ́rùn yín orí yín òkú ẹ sáà tẹ̀lé díje òkú ọ̀run ẹ̀ dá kọfí èmi ò ní báyìí sọ kankan o ṣe bó tó ti rẹ́mìtì owó mi ó ti wọlé ó ti tán. ẹ wò kó má jẹ́ pé jẹ́ pàmpì lówó kó má jẹ́ pàwọn náà yọ owó yẹn. aláàtì rẹ̀ àwọn network lè send message. ok sms. ẹ confirm ẹ o. ẹ wò bẹ́ẹ̀ ti sẹ́nu tọ̀ ọ̀kú wọn náà wọlé náà. mo ti fi tajà náà nù. sórí àwọn wọn sórí ẹ̀ gẹ́gẹ́ lélẹ̀. ọ̀gá wo tó bá yẹ báyìí náà wo gíláàsì ní ìbejì lórí yín o. orí ìdájà ni. ẹ̀gbọ́n mi ni family náà mo fi wọ́ sí. wà á já ní family mo rò pé orí ẹ̀ dàrú mo rò pé òun sí èrè. gbọ́dọ̀ dákẹ́ yóò máa wọnú máàpù dáko èèyàn káàkiri lára ẹ̀ mọ̀ ọ́ gbọ́dọ̀ sọ́ọ̀ ọmọ lọ ti jọra àmọ́ òsìkà tí ìyá wọn ń tèlùbọ̀ níbi ẹgbẹ́ títí ìbò sọ́fíìsì náà máa kílímù pé family lọ́nà àtàwọn kan ẹbí ò tiẹ̀ bá yín ní nǹkan kan sọ wọ́n tiẹ̀ yóò dáa fún ọ ó tiẹ̀ ti dáa fún ọ̀rẹ́ bí kọ́mọ́ bàjẹ́ ládùú àti máa ṣe fún ọ kò sí wàhálà fún yín kẹ́tì ọ̀yẹ́ bí wọ́n ti kọ́ sí kẹ̀kẹ́ rìpì ara tẹ́lẹ̀ ọ padà bẹ́ẹ̀ ọkàrí ọmọ dáadáa ọmọ àlùbáríkà ó sórí ilé tiẹ̀ ẹnì ọmọ rẹ̀. àtọ́gùn ni o tí ọba ti dání ládàá pa ṣẹ́wá ìta bá ní ṣe bá kàn tó lóun ọ̀bá ní ṣe ẹja ṣe fúnra wa o bẹ́ẹ̀ ni nígbà tá a ti gbìyànjú lákọ̀ọ́kọ́ tọ́já ha ẹja tán mẹ́sì ó dá mi lójú pé bóògùn ọ̀jẹ́ owó rẹ̀ ọ̀jẹ̀ o. wọ́n tẹ̀ ní bẹ́ẹ̀ yàn bá tí ì dé bus stop rẹ̀. kò ní í dúró. kò gbọ́dọ̀ sọ. kò ti gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀. ọmọ bus stop nu tó ti àwa continue struggle. continue. àná yìí sì ń sè. àṣekínní. alolẹ̀. àbínú. àṣekejì. àbọ̀lẹ̀. àtúnṣe apata àṣekẹta àgbẹ̀lájú sọ bara kan ṣeré tá n bá lọ yìí adélẹ̀ lè rí mádélẹ̀ lérí mi o mádélẹ̀ mọ́jẹ̀mú mi bó ti wù kógun náà kó lè tó mádélẹ̀ mọ́jẹ̀mú. àánú yín ṣe ilé ìlérí wò lẹ́wẹ́dẹ́ kẹ́ ẹ mọ̀ ìjà kótó ni ẹ wá ṣe rí nǹkan tá à ń sáré bá a ti sáré tí ò wọ kì í já filẹ̀ fọ lọ. sẹ́ẹ̀rì tí bàtà bá ń dún pẹ́lápẹ́lápẹ́lá ó fẹ́ tí ó yá nìyẹn. bàbá ilé alúbàtà ẹ̀yin lẹ́jà kànà. ọlọ́run ló fẹ́ràn oyanjú ẹja gbìyànjú àwọn àsọ fún wa pé bọ́lá ọba ní nǹkan ó ṣeéṣe tí ọba ṣeéṣe ọmọ ẹ̀mẹ́gbà tá à ń kọ kára rẹ̀. ẹjẹ́ àfilẹ̀ fọ lọ́hùn. má fọ ọgùn mi mú o. só ti dìjà ní. ìjọ bá tọ́ sí ọ má ti pilẹ̀ dá sí. ṣé eré tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe nù àjẹ́ pé kẹ́yìn máa ṣe nǹkan tiyín torí mi ò understand yìí àní ẹ fi bọ̀bọ̀ ilé jẹ́ kọ́ ga máa gbádùn ẹ lọ kí n ti yín gan-an. ọ̀wọ́ èèyàn ni mú ní pàjá láwèé nígbà táwọn ẹni bá rìn làbá rú ẹ rìn ìrìn àjò jẹ́bẹ̀ síwájú. táwọn sẹgbẹ́ rẹ ní ìṣẹ̀lẹ̀ ọ̀pá mi lẹ́nu. ẹ sẹgbẹ́ mi. níjọ́ ló mú pláyà. ẹ pẹ̀lẹ́ o.
ìgbà tí ẹ gòpò. agbára àwúrè nígbà tí wọ́n bí wọn wọn ò ní kejì ọmọ pláyà ní kejì ọmọ wọn. láyà ó yọ lára wọn. mo mú wa mo so máyà ó so pláyà láyà ni ilé mi ló gbé bí ọmọ wọ́rùn wá. ó yọ lára yín. àwa ni mọ́lẹ̀. ẹ̀yin ni mọ́lẹ̀. bẹ́ẹ̀ ogun kan lé mi. iná ló jẹ́ débi tẹ́ dé yìí. ṣé ẹ rí bàbá yìí kí bá ṣe fẹ́ máa tó nù ajẹ́pẹ́ fẹ́ máa tó lọ́kùlọ́kù èmi ò sì ní síbi kẹ́ máa tó lọ́kùlọ́kù èmi ò sí bí gbogbo eléyìí o. gbàgbére lọ. àánú yín ló ń ṣe mí o. mi ò kún bẹ́ẹ̀ fún un. wà á ní ikú o lórí ìwé gbádìí mọ́ ni tó gbogbo orí láyé lọ́jọ́ jẹ́ pé ọ́fíìsì ni wọ́n máa rán wèrè lẹ́pà àwa mú ọ jáde lórí òde. ẹni orí ìdáhùn ti dáná tó ní ìkira rẹ̀ inú nígbà tó lè jọ́ ni. five hundred 1,000 abẹ́ wa. ta ni Jayọ̀ gan. bó ṣe wà tó ń ṣe náà ọwọ́. Ọlọ́run ayọ̀ Jayọ̀ mi dé fún mi. ayọ̀ ni mo fẹ́ Olúwa. Mr. NEPA o, Mr. NEPA o, Mr. NEPA o. tọmọtọ bùrùkọtọ òjijì fìrí ẹyẹ wọnú ẹyẹ bẹyẹ bá wọnú ẹyẹ ẹyẹ àfinà ẹra wọn ẹ làrọ wá pàfẹ ọmọ lójú ayé rẹ. gbogbo wọn máa pọ̀ ó jágbajàgba ṣáàlẹ̀ yìí o èwo ló sàn nínú gbogbo wọn ká máa fòye gbé lọ kájọ jẹjú sílẹ̀ dáadáa ká lè fi mú wo kọ́mẹ́dì tuntun látún mú wá ẹ má fọkàn bá wa bọ̀ nǹkan ṣe yín o ẹni tí ẹ fòkú òkú ọgbà. ọgbà o nígbà fòkú òkú ọgbà o. nígbà tí èso kú ọlọ́mọ. ẹ fòkú di jù tán ni. ẹ wo kò lè gbà o abẹ́rẹ́ rẹ ti kọ́ wọn aṣọ ìkọ̀kọ́ ti kọ́ wọn odò bí ó ti máa kọ́ ni ẹ bá ń gbọ́ pé ó di ti kọ̀ yóò máa kọ́ ni o ẹ wo ẹjọ́ ń sọ nígbà fún yín bẹ́ẹ̀ bá má bẹ̀bẹ̀ tẹ́ ẹ fi lélẹ̀ ní gbàgbà bí pẹlẹbẹ ni ẹ máa fi lélẹ̀ o. ẹ má bínú o tọ́yẹ ti fẹ́ mọ kíra yín mọ́ fábà yìí o mo rò pé ẹ̀yin lẹ ṣògùn fún ani tẹ́ ní ewé rẹ́rìn kò mí ewé rẹ́rìn kò mí tẹ́ múra kankan kanjọ náà tó dé. wo ó jura wọn lọ sọ̀rọ̀ mi ọ̀sán ni pé èmi àtàwọn ìyá mi làjọ ń fà gbogbo tó ń sọ fún mi ìní mo fẹ́ fi tó yín létí o ẹ wá ẹ padà lẹ́yìn rẹ̀ ni o ẹ sì mẹ́ ẹ wo ọ̀pọ̀lọ́ ń ta bá bọ̀rọ̀ débi rù ó ní káàfó ṣẹ́rí ọmọdáwì ó lẹ́ni mọ̀sán ìròmí rẹ̀ títí ń jó olù rẹ̀ ń bẹ lábẹ́ odò ó dà pé ó lé yẹn lọ́rùn ṣẹ́yìn náà lé yẹn lọ́rùn. ìyá bàbá ìyàwó ẹ̀ ọba náà. bí arúgbó kọ bí ọ̀dọ́ tó já hàn tó já hàn tó já wálẹ̀ tó máa ń pín ẹgbà wá ojú ti wá ẹsẹ̀ wá wọlé wọ́ọ́rọ́. bàbá falẹ́tì náà ti kú. falẹ́tì o. mọ̀lẹ́bí mi sì ni wọ́n. ọmọ ọdún mi lè ṣe ẹni tó kú lọ́gọ́rin ọdún ọ̀lẹ́ alárúgbó kọ́ ẹ wá tẹ bá fẹ́ kí ni tí mo fẹ́ gbogbo ń dá ṣe kó lè ṣe é ṣe kẹ́ni ọ̀lẹ́ nìkan bóyá tẹ bá wá ní ẹnìkan lọ́rùn bẹ́ẹ̀ tó ti lọ bóyá kẹ́nìkan fira wọn lẹ̀ bóyá wọ́n lọ́kọ̀ọ́kọ́ lọ tọ́wọ́ àmà lọ dúró fún ìkejì yẹn. ẹ má lọ jìnnà ṣé ẹ níbi tá a dé yìí tó bá kọ̀ ní kẹ́ní kan. tó bá kọ̀ lógì ẹgbẹ́ bá wà fọ́n kọ́rọ́ n tí n sọ fún mi yé ni pé bó ṣe wà kò sí bẹ́ẹ̀ sí lépa rẹ̀ lọ títí yóò máa lékè ni o àyàfi kẹ́nẹ̀ tó wà ń bẹ̀ ni pé kẹ́ ẹ fi iṣẹ́ ẹ̀ nílẹ̀ fún kóun nìkan wà ń bẹ̀. láíláí bọ̀ rẹ fa mọ̀ ọbẹ̀ wà lẹ́nu sẹ́ni bàbá ẹ jẹ́ sọ fún yín etí ọba fi rí bá mi wọ́n ní tó bá kọ̀ lógì. a sì fọ́n kọ́rọ́. ó ní pọ́ìntì. sáré ọdún tá a wẹ̀ you agree for everybody. a lè agree for èèyàn kan. ẹnìkan kan ò ní gbà bẹ́ẹ̀ nìkan. àjọ máa rọ́ọ̀fù ẹ̀. àwọn olùkọ́ lé mi kó lójú ọpọ́n tó ti yẹ yín. ẹ jẹ́ àsomọ́ sí. sọ dábàá ní àbọ̀ pàṣẹ. nǹkan mọ́ mọ̀ràn wá. pé kí wọ́n delete kí wọ́n fọ̀mátì ẹ̀. kókó olùdúwọ́lá. kàmú ńlẹ̀. bàtà diski ẹ ti ní pọ́blẹ́mù. ètò ìfẹ́ kọ́nà. afẹ́fẹ́ náà kọ́nà náà ni àmọ́ gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan pé no grief for anybody ṣùgbọ́n sókùrẹ̀ ò ní burú kọ́mọ̀dé pé wọ́n lọ o ẹ̀yin sílẹ̀ ti sọ bí tágbára yín mọ̀ ẹ̀ sọ pé láwùjọ lágbára ju dìgbòlùjà lọ. ẹ jẹ́ agbá alápìnrin wa bá wọn. alápìnrin náà kọ́ ganú lẹ̀ tó ní. ẹ̀rọ àwọn ètò alápìnrin bí mo ti ń wò. alápìnrin kọ́ lè mi. òkè gbẹ́tì. ẹ̀rẹ́kun ẹ ti mú mú lùmú ni. èmi ọmọ òkèkèrè wò tí òjò mi ọ̀là ló já. ẹ wo bàbá rẹ̀ kí n bùdó sẹ́rí ibi tó dé ní tèmi kan fẹ́ kẹ́ ẹ̀ sí fún wa
tó bá ṣe pé pípa náà ló má bàrẹ̀ wá àmọ́ ṣe àjọ fáwa náà ká máa rọwọ́ mú ká wà náà dolówó ká máa fowó dáa tó wà ká máa kò yẹn 5 million. ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá kan tó ní pé ká mú un lé àbí tábà tí mo kó lórí òkè pẹ̀ ẹ lè máa lọ àbí. àní ká sá dolówó ká dé yẹn pàtàkì ṣé kí wọ́n delete àbí kí wọ́n format ẹ̀. ó tó ẹ̀yin ìyá mi. ẹ ti miscast. bàbá olù ni ibẹ̀ rí ni. ẹ rí i pé dandan wọn gbé lọ. ẹ má bàa lù ọmọ gbogbo ẹ ṣẹṣẹ tí mo rí lẹ́rí ni. ètè mi wá rí yẹn gan wá rí ẹ mọ̀ mi ṣe olórí ẹbí ẹgbẹ́ dání. alága ìjọba ìbílẹ̀ ni. ìlú rẹ̀ nínú rí báyìí mo rò pé torí ìlú ọlọ́yọ̀ ló jogún. ti Kàbírù ni. Kàbírù ṣé olórí ẹbí. ẹ wo ṣé ń tẹ́ bá wa ṣé ń tẹ́ ń bá ń di kẹ̀kẹ́ ẹ má sọ kẹ́nẹ̀ kàtà o tó ti yé nìsín bó ti wá wà ní òun ni wọ́n máa lọ lùlù fún yín lọ́rùn. a ní lọ́rùn. lọ bó là ń lọ. àyè ìwà yìí. ohun tí ń sọ ni pé ẹni tẹ́ fẹ́ múlẹ̀ òun ni wọ́n lọ lùlù fún. fún ìwà ìlọrun. ṣé ìwà ilẹ̀ ń tẹ́ fẹ́ ṣe fẹ́ jẹ́. ẹ fọkàn balẹ̀ àní bàbá yín kò yá yín. Wọ́n kí ló dé tẹ̀yìn gbà wọ́n táwọn gbà mí ìsinmi àwẹ̀ mo ti jẹun láàárọ̀. Ẹ understand nǹkan tí mò ń sọ. Ẹ notice kẹ́yìn irú àwọn kan sanra. Èmi rú àwọn kan sanra. Ẹ ń wù wọ́n kan sanra ni èmi ń dáẹ̀tì ni torí cholesterol àwọn náà fẹ́ kí cholesterol pa àwọn sista mi káwá ní pé mi sọ̀rọ̀ lówe fún yín ṣé kò yẹ kẹ́yìn tiẹ̀ ro wípé ọ̀rọ̀ kan tí mò ń sọ ó ní mínì kẹ́yìn tiẹ̀ twist ẹ̀ kẹ́ wípé mò ń pòwe fún yín ní ẹ̀ understand nǹkan tí mò ń sọ ni. ẹ tí wọn náà bá jókòó tó bá record gbogbo nǹkan tó ń sọ kò ní mínì kò lórí kò ní irú kò ní láwọn kan ń gbààwẹ̀ àwọn kan ń jọ̀sán mi understand. ẹ̀yin jókòó sínú ilé ẹ jókòó tẹ́tẹ́rẹ́ àwọn kan dẹ̀ ń jèrè gbogbo iṣẹ́ ọwọ́ yín níta sista mi ẹ̀ dẹ̀ mọ̀ nǹkankan. kò yé mi sọ̀rọ̀. kò yé yín òkè ṣe bí mo sọ fún yín kọ́kọ́ yín ṣe ṣìnà mo sọ fún yín pé ṣìnà tó wà ní ojú ọkọ yín tí wọ́n bá yọ ṣìnà ojú ọkọ yín kúrò tírélà ò lè gbà ọkọ yín ń ṣe ṣìnà ọkọ yín ti pọ̀ ju ọkọ yín ṣaṣẹ́wó aṣẹ́wó lọkọ yín. ẹ ṣe tó o bá ti wà ní orí ọkọ lọ́ni kọ́ náà kó ba lé mi jẹ́ kó lé mi bùjókòó ni ok fine ọkọ mi fine ó wà attractive ó wà jòfin àwọn obìnrin máa ń ba ṣeré ó máa ń ṣe everything ṣé tó bá ti wá rọ́kọ mi tó ń bóbìnrin ṣeré ìsìn ó ti ní ṣìnà. sista mi torí pé bo pé kí n help live yín bí ẹ lè ṣe sọ̀rọ̀ tó tóbi báyìí sí ni pé mi ò lórí ọkọ. mi parọ́ èmi àtẹ̀mí mímọ́ jọ mọ̀ pé ò lórí ọkọ. pé mo wá dalé yín rú. now because bíbélì ní wádìí ohun gbogbo dájú kó dẹ̀ di tó ṣòtítọ́ bẹ́ẹ̀. kí ló fún ẹ̀ láṣọ́ránsì pé mi ìwádìí òdodo dájú. because èmi mímọ́ ò tú àṣírí ọkọ mi fún mi. tẹ́mi mímọ́ bá táṣírí ọkọ yín fún yẹn mi mọ́rún èmi sí yín ó ti tú àṣírí ọkọ yín sí ọwọ́ ti tèmi báyìí mi ni mo jíṣẹ́ mi mọ́ fún yín because ẹ kàn jókòó sínú ilé ni fine mi lọ́kọ mi sí ilé ọkọ bọ́ mi lè la ojú mi sílẹ̀ báyìí káyé yín bàjẹ́ tó ayé yín ti fẹ́ máa bàjẹ́ lọ ẹ̀ mọ́ o. orúkọ Jésù ọkọ back to the sender blood of Jesus. káyé yóò tiẹ̀ lè bàjẹ́ ná èmi ò tiẹ̀ ní la ojú tèmi sílẹ̀ káyé yín bàjẹ́ o. ẹyin kí olóòkọ ọkọ mi ń bo ló ti ka mò ń gbọ́ kí ni. mo mú ọkọ yín níbí this time around mi mo ní bíbí ṣe rí tọkọ yín bá wọnú hòtẹ́ẹ̀lì yìí ṣe room tí ó wà ní hòtẹ́ẹ̀lì yẹn ó máa tó room 50,000 per night ṣe mọ ọ̀rẹ́ mi tó gbé ládọ́gba tí bá ti lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi báyìí ṣe nígbà tẹ́mi bá sọ pé kémi wọ inú ilé mo kàn máa rọ́kọ yín ni àti ọmọbìnrin wèrè kan tó dúdú ṣọmọ kan tó ń ká mi lára gangan ni pé dúdú ọmọ yẹn òpó tí ẹ ṣáà bí dúdú tí ń ṣe ń ṣáà níṣe ló ní spọ́ọ̀tì gbogbo ojú ẹ̀ pọ̀ tóbi gbùdùgbùdùgbù bí ìmọ̀ kan tó kọ yín rí lára ẹ̀ fáwọn rajà lásán lẹ́fẹ̀ẹ́ ẹ̀ tí ẹ fi ọkọ̀ alálùbárí ẹ má bínú ṣé mi léyìí tó dùn mí nínú gbogbo ọ̀rọ̀ yìí ni wípé ìyàwó ọ̀rẹ́ ọkọ yín ni ọkọ yín tẹ̀lé lọ sí hòtẹ́ẹ̀lì. olódúdú ń wò ràkọ̀ràkọ̀. àní gbogbo spọ́ọ̀tì even skin ẹ̀ bíi tọ̀pọ̀lọ́ ló ṣe rí kò tí ẹ̀ dán kò tí ẹ̀ ṣàn kò tí ọkọ yín gùn ní taste o. ó máa ń lo eyelashes ibi tí irun ojú ẹ̀ gùn báyìí bí irun ojú ẹ̀ ṣe gùn rèé tó bá irun ojú báyìí irun ojú ẹ̀ lè gùn láti bí síbẹ̀ yìí. ìbídùn. ẹ tún mọ orúkọ ẹ̀ ìbídùn yẹn gangan ni. ìbí nìkan kọ́ ló wá dùn o ìdí ló ń dùn fọkọ yín sìn ọkọ yín ti wá gbádùn díẹ̀ ju titi yín lọ sísá mi ẹ ti jókòó tẹtẹrẹ wọn ti gbé nǹkan gbẹ̀yìn yín ẹ̀kọ́ ọmọ ní.
Ìbídùn. Kẹ́ni. Epo ti tán. Epo ti tán. Sísá mi, ẹ̀jọ̀ ṣọ́kọ yín ṣì ń súnmọ́ yín. Ní ó ní pé òun ní ìsera. Irọ́ ló ń pa fún yín kò ní ìsera. Ojoojúmọ́ báyìí òun àti Ìbídùn ni kò ní ẹ́bà súnmọ́ yín mọ́. Má bínú, how often náà máa ń lọ sóòtẹ́ẹ̀lì? Àlójoojúmọ́ every day ló lọ sóòtẹ́ẹ̀lì. Ṣé ó rí ẹ lénìí? Sísá mi ìgbà tèmi ò gọ̀ bíi ti máa jẹ́ kó rí mi. Ṣé tó bá ti rí mi iṣẹ́ ti bàjẹ́? Já lọ lọ́la. Àǹtí mi. Jẹ́ kí n kọ́kọ́ gbàdúrà sí i. Àdúrà tẹ fi bà gbogbo nǹkan jẹ́, tẹ fi báyé gbogbo nǹkan jẹ́ náà nílé sísá mi. Ẹ ti ń gbàdúrà látọjọ́ àdúrà yóò jẹ ìgbà tọkọ yín. Gbọ́ kí n Holy Spirit sọ̀rọ̀. Holy Spirit bá mi. Mama orí o, ẹ má dẹ́ sa ejò ó léwu Mr. NEPA o, Mr. NEPA o, Mr. NEPA o. Ìyàwó òun ló rí náà sí mi kò fẹ́ pa mí. Irọ́ náà pa, ìgbà náà pa ẹnìkan kí ó bá wù. A kì í rójú jogún àtàrí, a kì í rójú jẹ òsì bàtà, ajẹrẹ kì í rí inú bomi sí, tilé tọ̀nà la fi jẹ ológbò, bí egun bá ṣeré tó bá ṣe bí àfọwọ́gbàlẹ̀ jìnnì. Ọjọ́ tí ìgbín bá fojú ka lápinni, ọjọ́ náà lọ̀rọ̀ nù rẹ̀ yọ̀. Ọmọ aráyé ẹ̀ ló ló gbé ṣe. Gbogbo ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ọwọ́ ààrẹ ló fi náà. Hello Ìṣọ̀lá, àbáwo ni? Wo ó rẹ̀ mí díẹ̀ mi nílé wá iṣẹ́. Sórí bí tàti fẹ́ lọ jáná yẹn, ìwọ lead wọn lọ síbẹ̀ kẹ́ lọ ṣiṣẹ́ yẹn. Okay sir. Èmi náà wá ní ibì kan tó important sí mo ń lọ. Okay. Jẹ́ kí n ṣe báyìí. Màá lọ join wọn bẹ̀. Okay. Ọ̀dà. Màá bá wọn bẹ̀ sí. Okay. I'll get back later. Sure. Yeah. Talk to you later. Bye. Mo fẹ́ lọ gbọ́. Ìmọ̀dẹ́ni àná o. Ìmọ̀dẹ́ni táyé kọ sílẹ̀ o. Káyé rí máa padà. Calamity, problem, chaos. Òyìnbó lẹ́nu àsìkò òyìnbó kọ́ nílé. Chaos. Problematic. Kí ni problem ẹ náà? 1111 12348. Hello sir. Aruna street láwa sà. Àwọn tí wọ́n jẹ́wọ́ náà 3A. Ilé yẹn la wá já iná wọn. Ìṣọ̀lá ló wá gun òpó. Ìṣọ̀lá ti kú sà. Ìṣọ̀lá ti kú, iná ti gbé Ṣọ̀lá sà. Kò tí kú sí. Iná ti gbé Ṣọ̀lá sà. Ìṣọ̀lá ti kú mọ́ serious sà. Yes. Very problematically or problematically. 111 emergency problematically. Ìṣọ̀lá ti kú. Ṣẹ́rí wọn o, ṣẹ́rí wọn o, ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jàjà. Ọ̀rọ̀ yìí ò ní túmọ̀. Èwo ló ń sọ nínú gbogbo wọn o? Ẹ má máa forí wórí o. Ẹ má dẹ́ sa ejò ó léwu Mr. NEPA o, Mr. NEPA o, Mr. NEPA o. Kí la máa pè yín náà? Ẹ̀yin èèyàn ṣe ń fọkàn bá wa bọ̀ o. Ẹ̀yin èèyàn ṣe ń fòye gbé lọ o. Kàtìkàtì gbogbo owó máa pọ̀ o. Jágbajàgba ṣáàlè yìí o. Èwo ló sàn nínú gbogbo wọn? Ká máa fòye gbé lọ. Kájọ jẹ̀dú sílẹ̀ dáadáa ká lè rí mú o. Kọ́mẹ́dì tuntun la tún mú wá. Ẹ má fọkàn bá wa bọ̀ o. Ṣẹ́rí wọn o, ṣẹ́rí wọn o, ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jàjà.
yìí ò ní túmọ̀. Ilẹ̀ rí èwo ló ń sàn nínú gbogbo wọn. Mi ò rí ẹ má máa forí wórí o. Kàtìkàtì ẹ má dẹ́sà ẹjọ́ wọn léwu. Mr. NEPA o, Mr. NEPA o, Mr. NEPA o. A ò lè wà létí omi ká máa fi tán ṣọwọ́. Ẹ̀yin lẹ mọ ohun tó sọnù lọ́wọ́ gbogbo ìtẹ̀hún wá kiri. Ẹ tètè jẹ́wọ́ ara yín. Ẹni orí ìdáhùn ti dáná. Ẹ̀yin ni kẹ́ ẹ múra. Ẹ má máa fọ̀rọ̀ ìṣẹ̀rẹ́. Abẹ́ orí ẹ má máa fọ̀rọ̀ ìṣẹ̀rẹ́. Ẹni bá wa wò ṣẹ́jú wa kàn wá pẹ́ létí omi. Ṣé rí wọn o? Ṣé ń wò wọ́n o? Ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jájá. Ọ̀rọ̀ yìí ò ní túmọ̀. Kò ní túmọ̀ pé èwo ló ń sàn nínú gbogbo wọn o. Ẹ má máa forí wórí o. Ẹ má dẹ́sà ẹjọ́ ó léwu. Mr. NEPA o, Mr. NEPA o, Mr. NEPA o. Ẹ dákun ẹ má máa jáná wá torí ó lè padà dìjà o. Ẹ má máa jáná wá ṣèbá ti sanwó. Ẹ má máa jáná wá ó máa lè di wàhálà o. Ẹ̀yin fẹ́ gbọ̀nà ẹ̀gbùrú gbẹ̀gún jẹ ohun tẹ́ ń wá nú akọ́ṣ.